ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà ẹ jẹ́ ká máa kíyèsí tá a bá ń gbọ́ ọ̀rọ̀ ńlá lẹ́nu àwọn ọ̀jọ̀gbọ́n ká máa see beyond pé a kàn ń gbọ́ melody àbá kan ń gbọ́ music lásán. Ilé ayé ogun ni ó lọ fáwọn lágbára o. So tán bá gba ògo lọ́wọ́ ọmọ ológo àbó sọ ògo nù bákan ṣá ṣé ó possible ṣéyàn lè rí ògo yẹn lò padà bí tàbí ṣéyàn lè gbà padà. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọba Orin sọ tán ní fún wa nínú fídíò yìí. Ẹ jẹ́ ká pay attention. A ní sọ ògo nù wá ní kú tògótògó. Ẹ bá mi subscribe sí àkọ́tìwẹ́ like ẹ̀ dẹ̀ share comment kò ní bàjẹ́ fún yín. Ayídì kọ́mọ ológo máa padà dolòfo. Ó jẹ́ tẹpá mọ́ṣẹ́ gidi bí aago ẹlẹ́pọ̀n kan. Ó jẹ́ tẹ̀sẹ̀ mọ́rin dáadáa kó bá lè rọ́nà lọ 24/7 ọmọ ológo kì í ṣeré. Ẹ̀ńtọ́lọ́run fẹ́ ló máa ń ṣe ní ògo. Olójú èèyàn tó máa ń padà kòkó já. Ọ̀rẹ́ kí ló ń wò tán fi ìlògo tìyẹ. Ó jẹ́ tẹpá mọ́ṣẹ́ gidi bí aago ẹlẹ́pọ̀n. Ó jẹ́ tẹ̀sẹ̀ mọ́rin dáadáa kó bá lè rọ́nà lọ 24/7 ọmọ ológo kì í ṣeré. Òṣàgìlọ́gbẹ́ ògbẹ́nu sókè o. Oré tìró tògùrọ̀ lọ́fà o. Òṣàgìlọ́gbẹ́ ògbẹ́nu sókè o. Oré tìró gbìyànjú ajé. Òṣàgìlọ́gbẹ́ ògbẹ́nu sókè o. Oré tìró tògùrọ̀ lọ́fà o. Òṣàgìlọ́gbẹ́ ògbẹ́nu sókè o. Oré tìró gbìyànjú ajé. Ọ̀lẹ ló mọ ológo tó máa ń dolòfo. Oré tìró tògùrọ̀ lọ́fà o. Òṣàgìlọ́gbẹ́ ògbẹ́nu sókè o. Oré tìró gbìyànjú ajé. Alani ìbéèrè àwọn ṣe o. Wá tún kájú báyìí lọ mẹ́sàn ara àwọn ọmọ mi. Òkè òkè níjà sọ òkè ìrùn jà. Òkè lẹ́múrú sí ọ̀bẹ sáà ọmọ mi. Mẹ́sà ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lẹ́nu ẹyẹ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lẹ́nu ẹ̀ka. Ó ti di dandan nígbèsè ayé wípé kò lówó lọ́wọ́. Ó ti di dandan nígbèsè ayé wípé kò mọ̀ bẹ́ẹ̀. Wàá rí bá ti ṣe wà tún lọ́nà pípa. Má dára fún ẹ nígbẹ̀yìn gan. Mo tẹnu mọ́ má dára fún ẹ nígbẹ̀yìn gan. Ó ṣeun èyí tí mo rí ọmọ àrọ̀ wọn ọmọ àrọ̀ wọn tí mo rí ọmọ àrọ̀ wọn. Máa wọnú ògo lọ.